tuntun bẹ̀ tá a mú wá fún yín ni wípé alága àjọ Efcc Olùkóyèdé ó ti sọ̀rọ̀, ó ní òun ò kọ̀ láti kọ̀wé sílẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ Efcc tí Yahaya Bello tó bá kọ̀ láti yọjú sí àjọ Efcc láti fojú balẹ̀ ẹjọ́, torí pé tí eléyìí bá ń wáyé, tí eléyìí bá ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tí táwọn bá ń gbìyànjú láti ṣe iṣẹ́ àwọn, pé kò sí àfojúsùn àṣeyọrí tó ń bá sì jẹ́ alága àjọ Efcc tí eléyìí bá sì ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ pọ̀ tí Olùkóyèdé alága àjọ Efcc ọ̀rọ̀ pọ̀ tó sọ, ṣùgbọ́n ẹ jẹ́ kí a mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé, gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ, ẹ farabalẹ̀. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan, lórí ètò tá a pè ní òye ọ̀rọ̀ lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Àní róńgbé sọnù bí ò sí bí ọmọ, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa ò láṣẹ Èdùmàrè. Àní sunkún lórí dúkìá wa tó mí àtèyí tí ò mí lágbára Ọlọ́run. Níbo la ń lọ lórí ètò kí la mú wá? Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wípé àwọn nǹkan tí ó bá súyọ tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé, òun náà ni a máa mú wá fún yín, la máa ń pẹ̀kẹ́lù, la máa ń gbé yẹ̀wò, la máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ bó ṣe rí àti bó ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa gbogbo. Ní lórí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Kogi tó kúrò ńbẹ̀, ìyẹn Yahaya Bello, ọ̀rọ̀ yẹn ti ń kọjá bí ojú ta fi ń wò ó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìtọ́ wà ńlẹ̀ yìí ó ti fẹ́ mọ́ dàbí pé àwọn alágbára fẹ́ mọ́ lọ́wọ́ agbára, wọ́n fẹ́ mọ́ lo ipò agbára. Ṣùgbọ́n ẹni tí í ṣe alága fún àjọ Economic and Financial Crime Commission, Economic and Financial Crime Commission EFCC, ìyẹn Olùkóyèdé, ó ti sọ̀rọ̀ lórí bí Yahaya Bello bó ṣe kọ̀ láti yọjú sí àjọ EFCC àti bó ṣe kọ̀ láti yọjú sílé ẹjọ́. Kí wá ní alága àjọ EFCC Olùkóyèdé, kí ni nǹkan tó sọ? Báwo ló ṣe sọ? Báwo ló ṣe gbé kalẹ̀ nípa Yahaya Bello àti àwọn èèyàn kan tí wọ́n fẹ́ máa wò wípé àparò àwọn ga ju àparò míì lọ, tí wọ́n fẹ́ máa wò wípé àwọn wà nípò agbára, tí wọ́n fẹ́ máa lo agbára lórí iṣẹ́ tí òfin tó gbélé àjọ EFCC lọ́wọ́. Àwọn wo ni? Kí ni alága àjọ EFCC sọ? A mú wá fún yín lórí ètò yìí lónìí. Ohun tá a tún fẹ́ gbé yẹ̀wò, tá a tún fẹ́ mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ṣe gbé, gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ṣe sọ, gẹ́gẹ́ bí ohun tí ìwé ìròyìn rí, tá a fẹ́ mẹ́nubà lórí ètò fún tòní.
òun náà ni fídíò kan tó jáde lórí ẹ̀rọ ayélujára social media platforms níbi tí ọmọ iléèwé Lead British International School tó wà nílùú Abuja bó ṣe ń na àwọn ọmọ iléèwé àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ bó ṣe ń nà wọ́n nínú fídíò yẹn tí fídíò yẹn circulate. Lẹ́yìn ìgbà tí fídíò yẹn circulate ó ní oríṣiríṣi àwọn èèyàn, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tó jẹ́ pé òbí ni àwọn náà sì sọ̀rọ̀ lórí fídíò yẹn pé sọ yẹ kírú rẹ̀ ọmọ wáyé nínú irú iléèwé tó lórúkọ bẹ́ẹ̀, nínú irú iléèwé tó gbajúmọ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yẹn ṣáà di tó aṣáyán yẹn débi pé ó ti gborí ẹ̀rọ social media kan. Kí wá ní láti bí ọjọ́ Monday, yes, ó ní fídíò yẹn ti gba orí ẹ̀rọ ayélujára tó kálukú ti ń sọ ìwòye tiwọn àti èrò tiwọn lórí rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti bẹ́yìn yọ. Ọ̀rọ̀ búlì yẹn ó ti gba ọ̀nà míì yọ. Kí wá ní ọ̀nà tó gbà yọ? Kí ni ìgbésẹ̀ tí àwọn òbí àwọn ọmọ tí wọ́n ń ṣe níṣekúṣe yẹn, tí àwọn akẹgbẹ́ wọn níléèwé ń ṣe níṣekúṣe yẹn, kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé? Kí ni ọ̀rọ̀ tí wọ́n ní ọmọbìnrin tó náà jẹ́ akẹ́kọ̀ọ́ tó ń ṣe àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ níṣekúṣe nínú fídíò yẹn, kí ni nǹkan tó náà padà sọ? Àmọ́ wá fún yín. Then kí ni nǹkan tí àwọn aláṣẹ iléèwé yẹn, kí ni nǹkan tí wọ́n ṣe lórí fídíò tó circulate yẹn? A mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé. Ẹ wá farabalẹ̀ ká tó tẹ̀síwájú. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ iṣẹ́ pàtàkì eléyìí tí a mú wá fún yín ká tó wá tẹ̀síwájú lórí ètò. Ẹ ṣé o, à ń padà bọ̀. Tẹ́ni afẹ́ bá ń ṣe rere, inú ẹni á dùn, ara ẹni á yá gágá. Kábíyèsí aláyélúwà ọba Taofeek Iyèọlá Àkàndé mọ̀rẹ́nigbadé oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlúkòyí kí oníwàásí àgbáyé Fàdílátù Sheikh Dr. Alhaji Muideen Ajani Bello fún ti làmìlaka oyè ẹ̀sìn tí àpapọ̀ gbogbo àwọn oníwàásí ọ̀rọ̀ Ọlọ́run Allah nílẹ̀ Yorùbá Land Council for Islamic Preachers fi wọ́n jẹ ọba àwọn oníwàásí ọ̀rọ̀ Ọlọ́run lójúnà ti Islam. Sultanu Waizini ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn tí bàbá ti ń fi ọ̀rọ̀ Ọlọ́run ọba Allah táyé ṣe àti máa ṣe bọ̀ àná ló boríire tòní. Gbogbo ọmọ bíbí ìlú Ìkòyí nílé lájò lókè òkun wá ń kí bàbá Fàdílátù Sheikh Dr. Alhaji Muideen Ajani Bello kú oríire oyè tuntun kọ́ba ọ̀la ó túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí bàbá. Olùkéde Imam Abdul-Jalil Ajíṣekọ́lá fún kábíyèsí aláyélúwà ọba Taofeek Iyèọlá Àkàndé mọ̀rẹ́nigbadé oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlú Ìkòyí Ọ̀ṣun. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bá ti sọ fún yín wípé ọ̀rọ̀ Yahaya Bello gómìnà tó kógbá sílé nípínlẹ̀ Kogi lórí ẹ̀sùn ìṣòwò òlú kúmọkùmọ, ìdàǹbarú owó òlú, owó tó lé ní 100 bílíọ̀nù náírà tí àjọ Efcc tí wọ́n fi ní àwọn fẹ́ fi ọ̀rọ̀ wá Yahaya Bello lẹ́nu wò kó yọjú sáwọn. Nígbà tí Yahaya Bello tó kọ̀ láti yọjú sí àjọ Efcc, ó ní àjọ Efcc gbìyànjú láti lọ gbé Yahaya Bello kó tó di wípé gómìnà ìpínlẹ̀ Kogi lọ́wọ́lọ́wọ́ báyìí òdòdó, kó tó di wípé ó fi mọ́tò tiẹ̀ ó fi gbé Yahaya Bello ọ̀gá rẹ̀ kúrò ní ilé tí àwọn EFCC ká Yahaya Bello mọ́. Àtìgbà yẹn ni ọ̀rọ̀ yẹn ti ń fa iṣu, ló ti da wuyewuye, ló ti di iṣu. Ṣùgbọ́n tuntun bẹ̀ tá a mú wá fún yín ni wípé alága
àjọ EFCC Olùkóyèdé ó ti sọ̀rọ̀, ó ní òun ò kọ̀ láti kọ̀wé sílẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ EFCC tí Yahaya Bello tó bá kọ̀ láti yọjú sí àjọ EFCC láti fojú balẹ̀ ẹjọ́, torí pé tí eléyìí bá ń wáyé, tí eléyìí bá ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tí táwọn bá ń gbìyànjú láti ṣe iṣẹ́ àwọn, pé kò sí àfojúsùn àṣeyọrí tó ń bá sì jẹ́ alága àjọ EFCC tí eléyìí bá sì ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ pọ̀ tí Olùkóyèdé alága àjọ EFCC ọ̀rọ̀ pọ̀ tó sọ, ṣùgbọ́n ẹ jẹ́ kí a mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé, gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ, ẹ farabalẹ̀, ẹ jẹ́ a mú wá fún yín. The chairman of the Economic and Financial Crimes Commission, Ola Olukoyede, has revealed how he put a phone call across to the former governor of Kogi State, Yahaya Bello, following the allegations of corruption brought against him. The EFCC boss made the revelation in Abuja on Tuesday during an interactive session with editors, bureau chiefs, and media executives. Olukoyede said, and I quote, "I called Yahaya Bello to come to my office to clear himself. I should not have done that, but he said because a certain senator had planted over 100 journalists in my office, he would not come. I told that he would be allowed to use my private gate to give him a cover, but he said my men should come to his village to interrogate him." Olukoyede noted that the EFCC did not violate any law while trying to arrest the former governor from his residence. "Rather, we have obeyed the law. I inherited the case and I did not create it. Why has he not submitted himself to the law?" he asked. He added, "I have arraigned 2 past governors who have been granted bail now, Willie Obiano and Abdulfatah Ahmed." The EFCC chairman vowed that everyone involved in obstructing Bello's arrest from his Abuja residence will face the full wrath of the law. Speaking further, he said, "We would have gone after him since January, but we waited for the court order. As early as 7 a.m., my men were there, over 50 of them. They mounted surveillance. We met over 30 armed policemen there. We would have exchanged fire and there would have been casualties. My men were about to move in when the governor of Kogi drove in and they later changed the narrative. He vowed that all those who have dipped their hand into the nation's cover will be investigated and prosecuted. If I can do Obiano, Abdulfatah Ahmed and Chief Olu Agunloye, my kinsman, why not Yahaya Bello?" Olukoyede noted that. Alága àjọ EFCC ó tún tẹ̀síwájú, ó ní ìwé ìròyìn Punch wọ́n kọ wípé EFCC chairman vow resignation if Yahaya Bello is not prosecuted. Ẹ jẹ́ wá wo bí wọ́n ti kọ story yẹn. The chairman of the Economic and Financial Crime Commission, Ola Olukoyede, has vowed to resign as EFCC chairman if embattled former Kogi State Governor Yahaya Bello is not prosecuted. In a chat with editors of Punch newspaper at the EFCC headquarters, Abuja,
On Tuesday, the anti-graft agency chairman swore to follow the prosecution of Mr. Bello to the logical conclusion. He also vowed that all those who obstructed the arrest of the former governor will be brought to justice. The Efcc is seeking to arraign Bello on 19-count bordering on alleged money laundering, breach of trust and misappropriation of funds to the tune of 80.2 billion naira. The agency chairman said that no matter what anyone does or the amount of attack against the anti-graft agency, he and his men will not relent in helping to sanitize the country. Olukoyede noted that the Efcc needs the support of Nigerians to succeed, emphasizing that if the agency fails, Nigeria fails. He stated that the efforts made currently have helped the value of the naira and the foreign markets. Meanwhile, the Efcc has served a copy of the charge sheet of alleged fraud to the tune of 80 billion naira against the immediate past governor and his lawyer, Abdulwahab Mohammed. This followed a Tuesday order by Justice Emeka Nweze of the Federal High Court in Abuja after Bello's absence in court. He was absent from court for his arraignment on a 19-count charge of alleged money laundering to the tune of 80 billion naira. The judge relied on sections 384, bracket 4 and 5 of the Administrative and Criminal Justice Act 2015, directing the council to the immediate past governor to receive a copy of the charge. The court held that where it had become impossible to effect personal service of a legal process on a defendant, such could be done substituted means. Justice Nweze further held that it was clear that the former governor failed to appear in court for his arraignments. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ ìròyìn yẹn, òun náà lẹ ti gbọ́ yẹn, òun lẹ ti rí yẹn. Òní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2024 yìí olélé ìṣẹ̀lẹ̀ ó ní alága àjọ EFCC Olukoyede ńlọ sọ ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ orílẹ̀ Nàìjíríà tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé, ṣé irú ìṣesí yìí, irú ìwà yìí bí Yahaya Bello bó ṣe kọ̀ láti yọjú sí àjọ EFCC só bójúmu, só yẹ, ṣé yóò ran ìgbìyànjú àti akitiyan ìjọba orílẹ̀ Nàìjíríà láti dẹ́kun ìwà àbàjẹ́ ṣé yóò ràn lọ́wọ́? Àbí ojú wo gan ni ká fi wo ìṣesí gómìnà ìpínlẹ̀ Kogi lọ́wọ́lọ́wọ́ báyìí? Òdòdó bó ṣe lọ fi mọ́tò ìjọba, bó ṣe lọ fi gbé ọ̀gá rẹ̀ tó gba ipò lọ́wọ́ rẹ̀, gómìnà àná nípínlẹ̀ Kogi Yahaya Bello bó ṣe lọ fi mọ́tò gbé kúrò ní ibi tí àwọn àjọ EFCC níbi tí wọ́n ti fẹ́ mú Yahaya Bello tí í ṣe ọ̀gá rẹ̀ fún fọ̀rọ̀wánilẹ́nuwò. Ojú wo ni ká fi wò ó? Àlàyé wo ni ká ti pe léyìí? Kí ni definition ta lè fún wà yẹn? Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín nísàlẹ̀ fídíò yìí láàyè comment. Àwọn ò sí níbí láti dájọ́. Ntí ròyìn sọ, ntí ròyìn gbé la mọ́ mú wá lórí ìkànnì yìí, lórí ètò tá a pè ní òye ọ̀rọ̀. Ṣùgbọ́n èèyàn ọlọ́gbọ́n, èèyàn onímọ̀, kò sí ní tó burú bẹ́ẹ̀ tẹ́ bá jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí àwọn kan tá a bá mú wá. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, ìyẹn báyẹn. Ẹ wá jẹ́ ká lọ sí ìṣẹ̀lẹ̀ bullying tó wáyé níléèwé Lead British International School tó wà nílùú Abuja. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé,
ìròyìn gbé wípé wọ́n ní ìṣẹ̀lẹ̀ bullying ká máa jẹ gàba lórí akẹgbẹ́ ẹni, ká máa hùwà ìyànjẹ lórí akẹgbẹ́ ẹni tá a jọ jákẹ́kọ̀ọ́ nílé ìwé kan náà, wípé kò ṣẹ̀ṣẹ̀ máa wáyé ní ilé ìwé yẹn, tó sì jẹ́ pé ọ̀pọ̀ ọgbà ni irú rẹ̀ ti ń wáyé tó dẹ̀ ń di issue. túmọ̀ ní kó ti di lemọ́lemọ́ nílé ìwé yẹn pé eléyìí tó ṣẹlẹ̀ kì í ṣàkọ́kọ́. ṣùgbọ́n tuntun bẹ̀ ò ní pé àwọn ọmọ tí wọ́n jẹ́ victim bullying yìí nílé ìwé yẹn Lead British International School, wọ́n ní wọ́n ti kọ̀wé sí àwọn aláṣẹ ilé ìwé yẹn nípasẹ̀ agbẹjọ́rò fún àwọn ọmọ tí wọ́n yàn jẹ tí wọ́n ń lo ipá lórí wọn yẹn. bó ni ìròyìn ṣe gbé, bó ni ìròyìn ṣe kọ, ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, torí pé ntí ìròyìn bá kọ, ntí ìròyìn bá gbé, òun náà la máa mú wá lórí ìkànnì yìí, lórí ètò tá a pè ní òye ọ̀rọ̀, láti jẹ́ pé kẹ́yìn ọlọ́gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye ọmọ Yorùbá tẹ́ ń wò wá káàkiri àgbáláyé, láti lè jẹ́ pé kẹ́ ẹ bá ní fòye wò ó, kẹ́ ẹ bá ní fòye gbé e, ká sì lè mọ èrò tiyín àti òye tiyín lórí irú ìṣẹ̀lẹ̀ tá a bá mú wá tí ìròyìn bá gbé. ẹ jẹ́ a jọ gbọ́. tá a bá wá gbọ́ tán, ẹ wá jẹ́ ká mọ èrò tiyín àti òye tiyín lórí rẹ̀. The students assaulted by our fellow students at the Lead British International School has written to the school management demanding a thorough investigation and heavy sanctions on the 11 students who bullied her. 2 of the bullies have been identified. The bullied student in a letter exclusively obtained by the Punch correspondent and addressed to the management of her school through her lawyers at the Deji Adeyanju and Partners law firm, gave the school an ultimatum of 48 hours, after which she will seek legal redress. Speaking in the letter, she said she was traumatized emotionally and physically from the oppressive act of the daredevil bully. The letter said, and I quote, "Our client and several other parents in Lead British International School have informed us, and we firmly believe them, that this act of bullying is a recurring issue in the school, and despite several attempts to draw the school's attention to it, the issue has persisted, leaving our client traumatized from the emotional and physical effect of the oppressive act by these daredevil bullies. Our client completely dissociates herself from the statement issued by the school on April 22, 2024, wherein a case of battery was unconscionably referred to as an incident between minors. We state that it is this type of statement, coupled with the school's gross negligence, that has enabled the student bullies, leading to increased incidents of unchecked bullying in the school, an environment that should ordinarily be a safe space for students. And sequel to the foregoing, we have our clear instruction to demand immediate investigation and the sequel to the foregoing, we have our clear instruction to demand the immediate investigation and the pronouncement of the stiffest possible sanctions in the students' rulebook on and 9 other students who have formed a court of bullies in Lead British International School, Gwarinpa, Abuja. The letter added that if the school authorities fail to sanction the culprits within a stipulated time,
would be forced to take legal action against the school. Please note that if the school failed to sanction the student bullies within 48 hours of the receipt of this letter, we have our client further instruction to seek an immediate and safer legal redress against Lead British International School, Gwarinpa, without further recourse to you, it concluded. An ex-user at M.O. Oye had on Monday night posted 2 videos of a female student of the school being repeatedly slapped by another female classmate. The user called for justice for the victim. Since they were posted, the videos have drawn the wrath of many users of the microblogging platform, who condemned the incident and called for the school authorities to investigate and punish the culprits. One of those who reacted posted a screenshot where it was alleged the school had been treating bullying, which it said had been recurring, with kid gloves. However, apologizing for her action in a video, the bully said, "I am very sorry for what I did too. I am also apologizing to you all out there. I am sincerely sorry. I wish it never happened." The school's management, in a statement released to the public, said it had launched an investigation into the incident. Bọ́rọ̀ ṣe rí, bọ́rọ̀ ṣe jẹ́, ibi tí nǹkan dé dúró, òun náà lẹ ti gbọ́, gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch, gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé yẹn lédè fínrìnfíntín, lédè Gẹ̀ẹ́sì. Ẹ̀yin gẹ́gẹ́ bí òbí, eléyìí tí afẹ́kẹ́ bá ní fojú wò níbẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ yìí, ó ní pé kì í ṣe iléèwé yìí nìkan ó ní ìṣẹ̀lẹ̀ bullying yìí ló ti ń wáyé. Nínú ìwádìí tá a ṣe, àwọn iléèwé tí ìṣẹ̀lẹ̀ bullying tó ti ń wáyé jù ó ní àwọn iléèwé aládàáni, pàápàá jùlọ àwọn iléèwé tó jẹ́ pé owó wọn wọ́n gógó, tó jẹ́ pé wọ́n wà classical, tó jẹ́ pé kì í ó wà fáwọn kan, àwọn olówó, àwọn ọlọ́lá, àwọn ọlọ́rọ̀. Onírú iléèwé bẹ́ẹ̀ wà fún, tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́rọ̀, àwọn ọmọ olówó, àwọn ọmọ ọlọ́lá ni wọ́n ń lọ sírú iléèwé bẹ́ẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ bullying tí máa ń wáyé. Ìrètí àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà tàbí ìrètí àwọn èèyàn sírú iléèwé bẹ́ẹ̀ ó ní pé àwọn irú iléèwé báyìí tí wọ́n ní àgbékalẹ̀ tó gbọngbọ́n báyìí, tówó wọn wọ́n gógó yìí, tó jẹ́ pé ó wà fáwọn kan, pé kò yẹ kí irú ìṣẹ̀lẹ̀ bullying báyìí ó máa wáyé bẹ́ẹ̀. Látàrí àwọn ojútó tí irú iléèwé bẹ́ẹ̀ tó yẹ kó ní, kò yẹ kí ìṣẹ̀lẹ̀ bullying kó máa wáyé nínú irú àwọn iléèwé bẹ́ẹ̀. Tírú ẹ̀ bá wá ń wáyé bí ṣe ń wáyé yìí, kí lẹ rò bọ́ fà á? Kí ni ń fà á? Kí ni ń fa ìṣẹ̀lẹ̀ bullying nínú irú iléèwé tó lóko, tó lókì, tó wọ́n gógó, tí a nígbàgbọ́ pé ó ní standard bí eléyìí? Kí ló lè máa fa ìṣẹ̀lẹ̀ bullying nínú irú àwọn iléèwé báyìí? Kí lọ̀nà àbáyọ? Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín, èrò tiyín lélẹ́lẹ́ tí àtúnmúwá yìí o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ẹ fèrò tiyín, ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment, kí a jọ sọ o, kájọ fojú wò ó, kájọ fòye gbé e, torí pé ìròyìn ti gbé e, ìròyìn ti sọ, a sì ti mú wá fún yín. Orúkọ tèmi ò yí padà, Tajudeen Olówó Òkèlè orúkọ tèmi. Ìnàjú ẹkàn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ ilé bàbá tó bí mi lọ́mọ. Títí ọ̀la tá a tún pàdé lórí ètò tá a pè ní Òye Ọ̀rọ̀. Ire àtayọ̀ kò ní tán nílé gbogbo wa o. Ìdùnnú àtayọ̀ la fi pàdé lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.